láti kápá àwọn agbébọn. Tinubu fẹ́ ṣèdásílẹ̀ àwọn aṣọ́gbó tó dìhámọ́ra. Ìṣàkóso ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ní káwọn aráàlú lọ fọkànbalẹ̀ lórí ìpèníjà àwọn agbébọn àti ajínigbé tí wọ́n sọ àwọn igbó ọba gbogbo di bùbá wọn báyìí, torí ètò ti fẹ́ẹ̀ parí láti ṣèdásílẹ̀ àwọn ẹ̀ṣọ́ aṣọ́gbó tó dìhámọ́ra gidi, àwọn ológun tí yóò kún wọn lọ́wọ́ láti lé gbogbo àwọn kọ̀lọ̀rọ̀ sí inú àwọn igbó náà jáde kí wọ́n sì máa ṣọ́ tọ̀sán tòru. Bákan náà níjọba yóò tún kó àwọn ẹ̀ṣọ́ aláàbò sí gbogbo etí òkun àti ọ̀sà àtàwọn odò ńláńlá láti lè kápá àwọn jàǹdùkú agbébọn tó jẹ́ orí omi làwọn tí ń ṣọṣẹ́ tiwọn. Agbẹnusọ fún Tinubu lórí ètò ìròyìn àti ọgbọ́n ọnú ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà ló sọ̀rọ̀ yìí di mímọ̀ lọ́jọ́ Ajé Monday ọjọ́ 12 oṣù kejì tá a wà yìí lásìkò tó ń kópa nínú ètò orí tẹlifíṣàn iléeṣẹ́ Arise TV kan. Ọ̀nànúgà ní ìṣòro ètò ààbò jẹ́ ààrẹ lọ́kàn gidigidi. Tinubu fẹ́ ṣèdásílẹ̀ àwọn aṣọ́gbó tó kájú ẹ̀, kì í ṣe aṣọ́gbó lásán, bẹ́ẹ̀ ló sì fẹ́ ṣètò àwọn ẹ̀ṣọ́ aláàbò orí omi. Àbí ṣé kì í ṣe nǹkan ìtìjú pé orílẹ̀-èdè tí àwọn jagunjagun orí omi wà tá a láwọn ẹ̀ṣọ́ aláàbò civil defence àti àwọn yòókù tó yẹ kí wọ́n máa ṣọ́ igbó àti àwọn odò, síbẹ̀ níṣe níjọba ń háyà àwọn ajìjàǹgbara, àwọn tí kì í ṣe òṣìṣẹ́ ọba láti pèsè ààbò. Ọ̀rọ̀ yìí ń ká ààrẹ lára o, mo sì lè sọ fún yín pé láìpẹ́ lẹ máa rí ìyàtọ̀, torí ààrẹ ti ṣe tán láti gbé àwọn ìgbésẹ̀ yìí. A sì sọ̀rọ̀ nípa ẹ̀ lọ́sẹ̀ tó kọjá yìí. Mo rò pé ààrẹ kàn ṣì ń wo àwọn nǹkan dáadáa ni láti rí i pé kò sí àléébù nínú èròǹgbà náà. Gbogbo èèyàn ló mọ̀ pé àwọn igbó ọba yìí làwọn agbébọn tó ń jíìyàn gbé ń lò láti sá pamọ́ sí. Ibẹ̀ ni wọ́n fi ṣe ibùba wọn. Ọ̀nà kan ṣoṣo tá a sì lè gbà ṣẹ́pà wọn ni láti ní àwọn ẹ̀ṣọ́ táwọn náà dìhámọ́ra dáadáa láti kojú wọn. Àwọn aṣọ́gbó yìí ni ààrẹ fẹ́ lò. Ohun tá a fẹ́ ṣe nìyẹn. Ọ̀nànúgà ló sọ bẹ́ẹ̀. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.